ṣe ọlọ́run ọba àrọ̀rùn tó ń ṣe ìrọ̀rùn fún àwọn ènìyàn tí a mọ̀ pé ọlọ́run ló lè ṣe ìrọ̀rùn láti jẹ́ kí ilé ayé ẹni ọmọ rọrùn. Àríṣekọ́lá Elias rọrùn pírẹsẹ́ńtà ẹ̀rìnmọ̀jẹ́ ọmọ sàájà ọmọ wágun ẹ̀rìnmọ̀jẹ́. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin onídùndùn ọlọ́rẹ, gbogbo ẹ̀yin ọlọ́pẹ́, ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ mi ẹ já tuntun jọjọ ṣe kájọ dúpẹ́ lórí ọjọ́ ìbí ọmọ tèmi gangan. Fawaz Ayọ̀mídé ẹ̀rìnmọ̀jẹ́ ọmọ sàájà ọmọ wágun ẹ̀rìnmọ̀jẹ́. Wọ́n ní ẹ mọ́ wẹ̀rìn lógun, wọ́n lẹ́ni tó fẹ́ wẹ̀rìn lógun kó tọ́jú àpòdẹ tọ́jú ọfà bàbà kọ́ lọ níbà àjíperín lé. Ọmọ Asimiyu Siemens 1 blow 7 die. Gbogbo Ṣàgá Olómù láti Mọ̀tá Àyàyò tó fi dé Kòòdú. Àwọn tẹlẹ́bí Jùmánì mẹ́ẹ̀sì ó ṣe mo dúpẹ́. A kú oríire ọjọ́ ìbí ọmọ tiwa. Ọmọ Sìmíyù ọmọ Bádírátù. Ọmọ ẹjọ́ ilé nílé ìyá rẹ̀. Ẹjọ́ ilé Àwíjàre. Ọmọ ilé mẹ́ta. Fawaz ó ti ṣe tọdún ìwáṣẹ tẹ̀mí nínú owó nínú ọlá ìkúbálẹ̀ ọ̀rọ̀. Gbogbo February 27 ó lọ́jọ́ tó ṣe bẹ́ẹ̀ tó wá sóde ayé. Ṣé kí n sọ̀tàn díẹ̀ máa ṣe pàdé màmá rẹ̀ ìyẹn Alájà Badirat. Ọjọ́ náà rẹ́ bí àná yìí. Wọ́n lẹ́ni tó bá fẹ́ jogún kógún ìtànkítàn nípa ìyẹn ti lọ. A ti dúpẹ́. Fawaz ọjọ́ àná náà rèé. Bẹ́ẹ̀ni báàmí olóyè Wahab Adéjùmọ̀ ọ̀nà pẹ́pọ̀ baálé àjòjì parapọ̀ gbogbo Mọ̀tá Àyàyò. Bàbá tó bí bàbá tiẹ̀. Wọ́n ní kó pẹ́ kó gbó kó dàgbà bí ará àwúrọ̀. Olórí ẹbí káàbàtà báàmí olú ayé Wàsíù bàbá Àmírà. Wọ́n ní kí ọ. Wọ́n lò ní fi tọdún yìí ṣàṣemọ́ láṣẹ Èdùmàrè. Àwọn tó jẹ́ ẹgbẹ́ wọ́n ti bọ̀ ọ̀run lọ. Gbogbo ọ̀nà pẹ́pọ̀ family, Adéjùmọ̀ family, Elias family, gbogbo àwọn Sẹ̀kúrù family nílé mọ́dà tiẹ̀. Wọ́n ní kí n kí ẹ pé nílé bàbá nílé ìyá wàá jẹ́ olú ọmọ. Lórúkọ aláṣẹ àtòdùdarí àwọn ètò tó ń jáde ní ìkànnì Excellent Media, òun làwọn náà ń kí ẹ pé Fawaz wàá dàgbà wàá dògbó. Ó jẹ́ máa dúpẹ́ orí Ọlọ́run ń ṣe nìyẹn fọjọ́ bí ẹ. Láṣẹ Èdùmàrè láyé o kì í ṣe pàwá. O ò ní fọjọ́ bíi tọdún ìdágbére. Ọlọ́jọ́ bí kan. Wàá ṣe 20 ṣe 30 ṣe 40 ṣe 50 ṣe 60 ṣe 70 ṣe 80 wàá ṣe 90 ó ṣe 100 ó ṣe 110 ó ṣe 120. Tó o bá ti ṣe 130 ìwọ náà páàkì ẹrù ẹ èyàn náà tó. Bó ṣe máa jẹ́ nìyẹn lágbára ọba mi Àláwùrábí. Bẹ́ẹ̀ni ọmọ àlùbáríkà ni specially ó ní Adéjùmọ̀ Mojeed Àdáwà super. Ó ló ní kí n kí ẹ Fawaz. Ó ní ọmọ mi àlùbáríkà. Ó ní kó o dàgbà kó o dògbó. Ó ní kó o fọwọ́ páwú kó o fèrègì jóbi. Ó ní lẹ́nu ẹ̀kọ́ rẹ kó o làlùyọ̀. Ó ní kó o ṣàṣeyọrí, ó ní kó o má ṣàṣetì. Ó ní kọ́ lọ ń ṣe ọlọ́mọ sanjọ́ kọ́ lọ ń ṣe ọlọ́mọ táàfin máa yangàn láwùjọ. Bó ṣe máa jẹ́ nìyẹn. Happy birthday to you, long life and prosperity. Àríṣekọ́lá Elias ló kọ tèmi rọrùn pìṣẹ́ntà Ajímọ́jà sá Ajímọ́jà nǹkan tó lé egun ẹ̀rìn mo jẹ́ ní mi ọmọ sàájà ọmọ wágun ẹ̀rìn mo jẹ́. Táwa lọmọ ewé ìgbà òyásù kúrò abàfẹ́ wọn òyásù lẹ̀lẹ̀. Ẹ tún bá mi like ẹ comment ẹ bá mi share rẹ̀. God bless you all.
ló dẹ̀ dùnkù kájọ máa ṣe owó